tí ń lọ ẹni ohun tí ń lọ kọ́nà bá mi tún gbogbo àwọn tó fẹ́ pa mẹ́ríkàsì jẹ́ kọ́nà bá mi tún wọn ṣe. Abdulhakeem ó kéré sí wọn ó kéré sí mi àmọ́ náà gbé iṣẹ́ ńlá ó gbé fún ọwọ́ ń jẹ ní mímọ́ bí iṣẹ́ wá jẹ́ kí iṣẹ́ àdámọ̀ ń bẹ láyé yìí wọ́n fi kò tí ṣe wọ àdámọ̀ òṣìgbà tí iṣẹ́ àdámọ̀ ti sí láyé èmi ń bẹ láyé mọ̀mọ̀ ṣe wà dámọ̀ wọ́n mọ̀ sẹ́ ẹ̀ mọ̀ òru ẹ̀ mọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀mọ̀ olóhùn nìkan. Ìwà táwọn tí ń bẹ ní Markaz tí wọ́n wù ọ̀pọ̀ gbogbo ojúṣe wà dámọ̀ lórí ẹ̀dá Markaz ilẹ̀ ẹ̀yin náà máa mọ ohun tí ń lọ láyé nísìnyí kọ́mọdé kọ́ máa kú àgàdàgà kọ́ máa kẹ́wọ́ kọ́ máa kú àfáà àfáà máa jẹ ìjẹ́ ni tó kù bí ẹ̀jẹ̀ àlọ́ ẹnu ẹ̀ ọ̀gá ẹnu rẹ̀ ọ̀gá ọmọ akẹ́gùn mi lọ́mọ àwọn akọrọ fáfáà níbi tó kù bí ẹ̀jẹ̀ àkú. Adúgbò gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ bàbá wa Kamal àrà ágàdì bọ́lá ní wọ́n mú sún ọkọ̀ ṣàlékún kẹ fún wọn. Gbogbo omi bọ́rọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ lójú ayé àwọn tó ń bí àtàwọn tó tọ́ ní díẹ̀ tó fi wá dàgbàdé ní bá dàgbàdé kó tó di pé ọlọ́run lọ́wọ́dé ó ti gbọ́ gbogbo ẹ̀ lẹ̀ láti fi táyé ṣe láti fi fóyọ̀ ṣe láti fi kó àwọn èèyàn kó òlókò àmì ọlọ́run wá níṣẹ́ wàá dábọ̀ kó ọwá jáde lẹ́yìn wọn ọlọ́run wá ní kí wọ́n gbà fúnra wọn èèyàn kan yìí ẹnìkan ọ̀dá tán àwọn ànẹ́bí ọlọ́run nìkan lọ dáa tó ní kí wọ́n gbọ́n bá ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n lára ṣé wàá dábọ̀ tí ò sí ìjọkan tán là á ńlọ òde àjọ lọ ni ńlọ ṣe wá sí ìlọrọ wá sí àbí kí n dáná sí àwọn ayé wá mọ̀ níbi ọmọ tó bí ìwà ni wọn bá kù díẹ̀ lọ́kàn lára ṣé wàá dábọ̀ ìdá àwọn fábílì sì ṣe báyìí bí n bá rí ìgbé mi ní ẹnu omi ọ̀gá kí n bá fábílì ṣe lọ́kàn sàláàtì ọlọ́ọ̀kọ́ foríjì ìyá wa ráfà ìyàwó bàbá àti súlè lọ́rẹ̀ kan náà ti bẹ Markaz ní ìsìn tí wọ́n ṣe ní ọdún fẹ́ tó yẹ pé òun ti ṣé wàá dámọ̀ fẹ́ ni wọ́n ṣe lẹ́yìn ṣé wàá dámọ̀ ẹ̀sẹ̀ rẹ̀ ń bẹ́lẹ̀ adájàṣẹ́ mo wá ní lójú wọn mo ti sọ mo ní bàbá mo ní ọlọ́run fi kẹwàá ó fi ṣe wá láàrin yẹn ṣé wàá dámọ̀ lójú àwọn ohun ènì mo ní ẹ̀yà yìí ṣe rí pàtẹ́ mi dé bẹ́ẹ̀ bá bu ọwọ́ ṣé wàá dámọ̀ èèyàn lè tó lọ ọwọ́ fẹ́rẹ̀ ṣé wàá dámọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀yà yìí ó kù wò bẹ́ẹ̀ bá wọ ẹ̀mí wọn bí béèyàn bá wọ ẹ̀mí wọn bí pẹ̀lú bọ́lá ti ṣe ọ̀dà ọ̀dùnrún ní ó ṣe é pè lẹ́nu èmi ó ṣe é pè ní bàbá ó ṣe é pè lọ́gà ó ṣe é pè lọ́kọ tóbìnrin mọ̀lẹ́ ìyá yìí ẹ wá mọ̀ kéwù ẹ lóhùn ẹ mọ̀ ọ́ lò ẹ wá fi wà kan balẹ̀ jẹ́ tóbi já sí pé ẹ bàtà wá bá ajọ́ ọmọ yìí jẹ́ tí wọ́n bá jẹ́ bẹ̀rẹ̀ àwọn náà nù ọlọ́wọ̀n jẹ́ ìrí kankan tó kù díẹ̀ káàtó àwọn ọmọ Markaz àtìkú àwọn ọmọ tí tẹ́wàá dámọ̀ náà bí wọ́n wá wúwà tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá mi tó wọ́n ṣe o ọlọ́run kọ́ bá mi tó wọ́n ṣe bí ẹ̀ bá bá mi tún ṣe ewu ń bẹ fún yín lọ́la ewu ń bẹ fún yín àtẹ̀mí àtẹ̀yìn àpàdà kó bẹ̀ àwọn kan tù bàkù èyí tá a bá ṣe la fẹ́ lọ bá gbogbo ohun tí wọ́n lọ ọwọ́ ń kó àwọn ọmọ tó dé ilé ìlẹ̀lò níbi sí ìmọ̀ bí ẹlòmíì ọwọ́ kó gbé epo bẹ́ẹ̀ ọwọ́ jẹ́ kí ṣé wàá dámà àti bàbá Kàmáàlì dín àwọn ẹni ọlọ́run méjì láyé ní tí wọ́n mọ̀ fáwọn ní nǹkan Ìlọrin mọ̀ fáwọn ní nǹkan wá tara ọmọ jáde gbogbo èèyàn sì ní gbogbo ọmọ kọ́ ní ọ̀yọ́ ọmọ bú wọ́n wá dọ́gbọ̀ pínkì àgbọ́wọ́ mẹ́ta lọ́yọ́ ọmọlé lọ́gbọ̀ èèyàn ó ti tó ọmọ tó bá yára yóò jèrè èyí tó bá yà dáadáa èyí tó bá yà dáa yóò jèrè wọ́n wá ń sọ̀rọ̀ sí àwọn bàbá tó ṣe pé ṣé wàá dábọ̀ tó jẹ́ àfáà wa bàbá ìṣẹ́gẹ́lẹ̀ rí ọlọ́run kó yí àwọn ọmọ fún wa ọmọ bàbá wa Kàmáàlì dí nǹkan wọ́n pè ní Abdulrahman ní kíni Abdulrahman Gáúsù ọjọ́ ọmọ bàbá Kàmáàlì ọmọ ni nínú ọmọ ni láàrin
ọ̀kan ṣe ọlẹ́gbẹ̀rún ọmọ. Gbogbo ìdákúdá tí gbogbo àwọn ọmọ wọn pàṣẹ tí wọn lẹ́kọ̀ọ́ tó bíbí tí wọn ò lóbi tó wọ́n ṣe ṣe ìfọ́mọ tí wọ́n fọmọ wọn wí pẹ̀lú ìdákúdá tó ṣe pé tó bá rí pé tó bá bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ bíi gbogbo nǹkan bẹ̀rẹ̀ bíi kíkí náà ló ti bẹ̀rẹ̀ wọ́n dá rẹ̀ tó jẹ́ pé lórí ń lo ìgbòkò ẹ̀ bẹ̀rẹ̀ kò ṣe tún láti kéèyàn gba ohun tá a wí. Àwọn ọmọ àtọmọ tí gbọ́mọ àfáà àtàwọn ọmọ kéwú tí wọ́n pinnu rádaràda àti ohun tí ọ̀dà àti tí ibi ọgbẹ́ni tó dé bí ìtọ́jú pé gbogbo ayé tí wọ́n gba mọ́nípàṣì ní nǹkan kíkan wọ́n wá ọmọ 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 tá a wí ọ̀rọ̀ tí ẹnu iṣẹ́ wà á dámọ́ àgbẹ̀ láti ṣe gbọ́ bá kà báyìí ọmọ yìí wá sọ. Ádámọ̀ lọ́rọ̀ ni àbámọ̀ ẹ̀ tó bá sì jẹ́ mọ̀ lọ́rọ̀ ìwọ nu ẹni tó rán ẹnu. Àmọ́ èmi ọmọ kankan nípa ṣé wàá dámọ̀ tí wọ́n á sọ pé gbogbo tí ṣé wàá dámọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ nípa bàbá Kamal àtàwọn àfáà wọn àtàwọn bẹ́ẹ̀ tí jẹ́ ipò oore àti orúkọ oore téèyàn lè máa dùn gbà náà gbé ilé orí bẹ́ẹ̀. Àwọn ọmọ ìwé àti àìlẹ́kọ̀ọ́ wọn tí wọ́n fi ń sọ̀rọ̀ sáwọn ẹni Ọlọ́run ọmọ máa wá mú ọ̀fọ̀ ẹgbẹ́ ọ̀gàdé ní pé oníṣẹ́ wa dábọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ ẹ̀yìn ọ̀tọ̀ ewu tí ń bá àwọn èèyàn sọ lẹ́yìn ọ̀tọ̀. Ṣé wàá dábọ̀ oníkọ̀rọ̀ bàbá níkọ̀rọ̀ èmi jọ̀kan náà ní tọ́wọ̀n ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni mo lò. Bọ̀wá pè ní pé mọ́sùlù wáyé ẹgbẹ́ eléyìí ní ohun tó ń kéré bí dúdú orí èèyàn náà. Tẹ́nìkan sọ pé ìgbà tí wọ́n bá wí òun náà ní àwọn náà ní tí bá àwọn Mọ́ríkásì ni. Ẹ̀yin gbọ́ wọ́n fẹ́ sùn kankan mi rí ní Mọ́ríkásì. Bẹ́ẹ̀ ti yẹ ọmọ rẹ̀ tẹ́yìn jẹ́rìí mi bẹ́ẹ̀ làwọn tó kù náà jẹ́rìí mi lọ́rọ̀ Ọlọ́run. Èyí mo á sọ mo fi bẹ Abdulrahman Gawsu ọmọ bàbá Kamal ọmọ nù dákun torí Ọlọ́run má fàájì yìí ṣé wàá dámọ̀ ṣé wàá dámọ̀ ò ní kọ̀rọ̀ ọ̀nà ìdá kan pẹ̀lú bàbá Kamal dín èyí tó sọ sínú èyí tí ṣé wàá dámọ̀ sọ sínú tí àtàkì mú ká àti ábùdù bọ́ọ̀sì tí Ọlọ́run ní kí wọ́n gbé jáde pẹ̀lú àwọn tó kù náà òun ni ẹ gbà sórí ẹ̀. Àmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má da ọ̀rọ̀ wọn pọ̀ mọ́ ṣé wàá dámọ̀ pé ohun tí ṣé wàá dámọ̀ ọkọ̀ ọ̀lẹ̀ nípa Kamal bàbá wa Kamal dín kì í ṣe bẹ́ẹ̀ ó tún ní nǹkan tí ń fi kó àwọn ọmọ ẹ̀ lọ́tọ̀ ní lẹ́yìn ṣé wàá dámọ̀ ò ní o Ọlọ́run sí mọ ilé Ọlọ́run wáyé Ọlọ́run kọ́ dẹ́kun jàre ọba àforíjì gbogbo àwọn bàbá náà. Gbogbo ohun tó bá gbà ní ẹ fún àwọn ọmọ burúkú yẹn ọmọ àlè ni wọ́n ìṣọmọ rẹ Ọlọ́run ayé àwọn ọmọ alọ́mọ kọ́mọ wọ́n bẹ̀yìn tó lùkọ́ Ọlọ́run àti gbogbo ẹ̀yẹ ẹjọ́ Adabiyat Akim máka rẹ̀ Ọlọ́run nífa rẹ̀ mọ́ ẹ Ajibasu máka rẹ̀ Ọlọ́run nífa rẹ̀ mọ́ ẹ òtítọ́ tẹ̀yìn mọ̀ ẹ dúró lórí ẹ̀ títí a fi lọ bá wọn Ọlọ́run kọjá náà lẹ́yìn o ẹ̀yin jọ̀mọ́ ẹ̀yin náà gbọ́ ohun tí ń lọ ẹ̀rí ohun tí ń lọ ẹ mọ̀ ọ́n èmi ò sì ní ìníkọ̀rọ̀ ohun tó kéré bí dúdú orí èdè rẹ̀ wọ́n sì wá yanjú ẹ̀ kọ̀ wá lọ́dọ̀ mi pẹ̀lú ṣé wàá dámọ̀ ni lọ́wọ́ jẹ́ pé mo wá ní ohun tó kù díẹ̀ pé mo ṣe àáfàá mi rọ́jú ni lọ́ fi gbà ẹwọ bí wọn ayé àìṣe sákò Nàìjíríà àbí kí n ti kú Ọlọ́run wá ní gbogbo ẹ̀ ṣe ó ṣojú mọ́ṣúdì gbogbo bí ti rí àwọn náà ti rí ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yà Adabiyat ẹ dákun ẹ ṣe sùúrù ìwà tí àwọn bàbá gbò tán bí bára wọn lòun ní kẹ́jẹ́ káwa náà jogún lára wọn. Bàbá Kamal ọ̀nà ìdá lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ṣé wàá dámọ̀ o ṣé wàá dámọ̀ sì ní àìdá àtọ̀ tó fi ròyìn bàbá náà gbọ́ àwọn ọmọ àlè fún ọjọ́ ọmọ Markaz tí wọ́n sì lé eke ń wá wọ́n sì bíbí gbà. Àwọn tó jẹ́ pé Ọlọ́run ní kí wọ́n jọ ọmọ dáadáa tí wọ́n bẹ́ẹ̀ ń lọrin wọ́n ti fẹ́ dá kíní rẹ̀ fún ọ níṣẹ́ láàrin gbogbo àwọn ọmọ Adabiyat kárí mọ́ rẹ̀ ni mo ti ẹ̀dúpẹ́ Adabiyat lèmi náà nípìnlẹ̀ Adabiyat ni mí nípìnlẹ̀ àwọn àfáà àtọ́kọ́ mi kí àfáà Muhammadu Gali Usman Adabiyat lọ́kọ́ ń kéwú bàbá wa Junaid òun lọ́kọ́ ń kéwú ọmọ kéwú bàbá nílọrin bàbá wa ẹ̀gbọ́n bàbá Salmanu Ake lórí báyìí gbogbo kìíní wọ̀nyẹn ṣé ìwà Adámọ̀ náà fẹnu ara ẹ̀ sọ fún ìkẹ́ Adabiyat lòun fi pilẹ̀ nígbà kan wá tó bẹ̀rẹ̀ sí ibi Ọlọ́run ọba ẹgbẹ́ kan náà kó fún lóhùn lòun ọ̀nà tó gbà àti ìfaragbọ́nà fọ́nà ó
ó ní inú orin àwọn oníwákà àtolórin lòun ti mú ohun Markaz lórí ṣáájọ àdàbí àlẹ́ẹ̀lì kìlọ̀ kí ló jẹ́ ìgbọ́nà abẹ́ni tọ́lọ̀ ń gbọ́nà fún títí náà lè kalẹ̀ èmi ọ̀làtàkọ lórí kankan ní gbogbo àdàbí àlèmí náà nípìnlẹ̀ àdàbí àníṣẹ́wà adámọ̀ ìtàní àpà ìtàn fún owó lọ́fẹ́ máa rẹ̀ sọ gbogbo àwọn tó yọ máa lè kí ń gbọ́ àdàbíyà àwọn òbí wọn ni wọ́n gbọ́ ẹ̀kọ́ ẹ̀dákun ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bàbá wọn bí ẹbí wọn ṣe àríkọ́gbọ́n mẹ́lò míì ọlọ́run ní gbájẹ́ nìkan kan wá jẹ́ àṣẹyìn àwọn ẹni ọlọ́run dáadáa láàrín bá náà sí ọ̀là láìlà ìdàdà yóò sùn ẹ farabalẹ̀ ẹgbọ́n ọlọ́run jẹ́ ẹ lò ọlọ́run jẹ́ ẹ fi ṣiṣẹ́ ọlọ́run yí àwọn ọmọ yìí ó ti yé èmi fáfáà mi ó ti yé mi fáwọn òbí mi ọlọ́run yí àwọn ọmọ yìí bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n gbọ́ràn pẹ́jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kú ṣe ọlọ́wọ́ yí wọn padà náà bá sì yí padà wọ́n padà jẹ ìyá gbogbo tí wọ́n ṣe àmọ́ ádámọ̀ ọ̀ràn wọn ádámọ̀ sì ní kọ̀rọ̀ pé bí ó ṣe fi hàn kò ní o kò sì sọ̀rọ̀ kàmá bàbá wa kàmá nílé fẹ́yìn kan kò sọ bẹ́ẹ̀ ní dọ́kí ń bá ní o ẹni tó wà kó ń súnmọ́ sí wa ádámọ̀ jù mí lọ́kọ́ jáde ẹni tó sọ kó ń súnmọ́ sí wa ádámọ̀ jù mí lọ́kọ́ jáde ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.